làkàrà ayé. Mo mọ̀ pé ẹ̀yin tèmi ti ń dúró dè mí látàgò 4. Ẹ máa wò pé kí ló ń ṣẹlẹ̀, aago 4 ló ti yẹ ká wà lórí ètò. Kó lè bá a dáa náà lábá lọ, títí yín náà lábá lọ. Ẹ kú ní ń bẹ̀ yẹn o. Kí lè ń ṣe ń bẹ̀ yẹn? King Wasiu Ayinde Marshal lórí ètò Ẹkún Ìyànjú la wà. Ẹ ti mọ orúkọ tèmi, Ìgbìyẹmí Olúwọlé lèmi jẹ́. Ẹ ṣe máa wò mí rè lórí ètò. Ọlọ́run ọba tó ti jẹun, Ọlọ́run ọba tó ti yó kóúnjẹ rẹ̀ tó jìnnà. Àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé ìbà rẹ̀. Ọlọ́run ọba tó gbáyé lọ́wọ́ tí nǹkan kan ò lè ní kábíyèsí rẹ̀ Elédùmarè. Ó dọwọ́ rẹ̀ lórí ètò lónìí o. Àfi lè kíra wa ni pé ẹ kú ilé látàárọ̀ ǹbẹ̀ yẹn kílẹ̀ yìí ṣe. Sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wa o, kó lè bá a dá náà lápáàkì. Bàbá ló ń tá Dayọ̀ Agboola, òun ló jẹ́ kẹ́ ẹ máa wò mí. Àwọn náà wá ń di ẹ̀rọ látàárọ̀. Bí wọ́n ṣe ń ṣètò látàárọ̀ làwa wà níbi iṣẹ́. Ẹ̀yin tẹ́ wà níbi iṣẹ́, ń tẹ́ ìjẹ̀lẹ̀ ń wá kiri ẹ̀ nípàdé tí ó jẹ yín o. Ẹ ṣàmì kámi àdúrà jẹ. Dáàdì kílẹ̀ yìí ń ṣe lọ́wọ́ ṣe ń gbẹ́tò wa. Mọ́mí ṣe kíchìn lẹ́wà ní àǹfààní wà láti máa wò mí kedere. Kò sí nǹkan tá a kì í ṣe lórí ètò àpòrò. Ẹ má jẹ́ kẹ́rù bà yín, kò sí nǹkan tẹ̀ lè polówó. Dayọ̀ Agboola ní Old Court, ibẹ̀ lẹ ti ń gbọ́ mi, lẹ ti ń wò mí kedere. Ojú tẹ̀tẹ̀ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi ò ní dì. Ẹ̀rí pé bẹ́ẹ̀ mi gan ṣe ń ṣètò mi mò ń mójú. Mo sì yẹ kẹ́yìn náà rọra máa tẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí tẹ́ wà ní. A máa fún yín lọ́lọ́kan òjọ̀ kan bẹ́ẹ̀ ṣe fẹ́ sí mi. Ọjà yín ó kéré ó pọ̀ ní ó tóbi ní àbá yín fẹ̀ lójú lórí ètò. A ti fi rọ̀ yín lọ́rùn, ẹ̀yẹn ṣáà tẹ Dayọ̀ Agboola sórí Facebook ní ẹ sẹ́ǹdì wọn ní mẹ́séèjì. Ẹ̀yin olóde ìwọ́dún láìkì láti máa lo òde wà rántí orin. Bá ṣe ń ṣètò lálẹ́ ká máa rẹ̀ gbẹ. Nǹkan líle la fi ń rẹ̀ gbẹ. Nǹkan tó ń pe ọ̀rọ̀ wá sórí atẹ́gùn la fi ń rẹ̀ gbẹ. Ẹkún Ìyànjú ń bẹ̀ yẹn kí lẹ̀ ń ṣe látàárọ̀. Àmọ́ kójú ọjọ́ ti ń dúdú. Àfẹ́ ìjáde ni olólùfẹ́ wa kulẹ̀ torí ẹ̀ náà la ṣe ń wò pé ó sì ní ká ṣe ètò lẹ́yìn. Tìyín náà là ń
káàkiri bá ṣe máa pa yín lẹ́rìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí ètò mo rí níbẹ̀ ṣe ń wọlé òwe káàbọ̀ sórí ètò wa ẹ kú mi jù. Mo ń lẹ́yìn bọ̀ lápò mi ò tí ì dé. Ẹyẹ mi kọ́lọ̀ green lóní tó bá fò lọ ẹ tètè gbá mi láago. Ó yẹ kẹ́yìn náà ti máa mójú wẹ́rẹ́wẹ́rẹ́ ń bí tẹ́ wà. Ó wá bẹ́ẹ̀ léde ni tó bá ti di aago 4 gẹ́rẹ́gẹ́ ibẹ̀lẹ̀ tí màá máa gbọ́ mi tẹ̀ tí màá máa wò mí lórí ètò ní gbogbo ọjọ́ Thursday. Ní gbogbo àgbáńlá ayé lẹ́tì máa wò mí. Àti ní rédíò station báyìí ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba. Àwọn èèyàn ọ̀tá gbógun ṣùgbọ́n wọn ò lè rí wa mú. Ó yẹ bá mi gbàgbé òṣìrí bẹ́ẹ̀ yẹn gbàgbé òṣìrí. Àlùjọ ilé. Ó yẹ bá mi ìtàkà òṣìrí bẹ́ẹ̀ yẹn tàkà òṣìrí. Ìwọ tó bá mọ rìn máa dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀. Òṣìrí bẹ́ẹ̀ yẹn tàkà òṣìrí. Àgbàlagbà dé tàkà òṣìrí bẹ́ẹ̀ yẹn. Pàápàá Ẹ jẹ́ ká jọ gbàgbé òṣìrí. pàápàá ọmọ alápálá. Owó lè ní òṣìrí ọ̀la èmi ọ̀fẹ́. Mo ń fètò rọra mi lọ́rùn. Àníkẹ́ tàkà òṣìrí. Ẹ rí i pé mo rọra ń da nǹkan sáyà wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo ìyẹn tàkà òṣìrí. Kí ló máa ṣe yín tẹ̀ nílé máa da nǹkan àyà mi bẹ́ẹ̀? Ilé ìpàkó tàkà òṣìrí. Tó bá wà níbi iṣẹ́ má da òun iná Tàkà òṣìrí. Tàkà òṣìrí bẹ́ẹ̀ yẹn. ẹnu chíńchín. Owó lè ní òṣìrí. Mo ń tẹ̀sí ẹ̀wò náà ni. Ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé sórí ètò mo sọ fún wa lẹ́ẹ̀kan. Mo ní bàbá ló ń ta fúnra rẹ̀ òun ló jẹ́ kẹ́ ẹ máa wò mí kedere. Old court ń bí ní iléeṣẹ́ wa wà. Ijó mi àkọ́dé, xenophobia ọ̀rọ̀kọ̀lá. Àǹfààní wà láti béèrè àwọn àwo orin lọ́wọ́ wa kò wọ́n. Yéṣe làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. Yéṣe Tí wọ́n bá fẹ́ polówó mékọ̀pù ẹni àgbé ọ̀sáyé. làwùlàwù sí mi. Èmi kọ́kọ́ máa jẹ́ sáàdì. Yéṣe làwùlàwù sí mi. Ilé iṣẹ́ tá a wà yìí gbogbo èròjà ló kún síbẹ̀. Bàbá wo lọ sí Amẹ́ríkà o. Yéṣe làwùlàwù sí mi. Má ṣe làálàá ò ike ni mú kán má bàa gé ọ nímú. Fún PK First. Yéṣe làwùlàwù sí mi. Sọ fún mi pé yéṣe làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. A máa gbára wa láàyè láti sọ̀rọ̀ ìyànjú lórí ètò. Orúkọ ló ń roni. Orí ẹ̀ láti máa gbára wa níyànjú. Díẹ̀díẹ̀ ni àǹfààní máa wà láti fi wá lè rí béèrè. Láìpẹ́ láìjìnà a máa gbé àwọn èèyàn wá sórí ètò. Àwọn sẹlẹ́bírìtì. Ẹ ń rò kó
bó láti fẹ́ ṣe. Arábìnrin tó ní tó. Ẹ̀yin jókòó síbẹ̀ yẹn àmẹ́yẹ bọ́lá pọ̀. Bọ́bá kejì àpapọ̀ wà mí jẹ́ búrídà. Àdìyẹ mi tó bàbá báyìí. Yéṣe náà sí mi. Yéṣe náà. Ẹ lọ sórí Facebook, ẹ lọ sórí YouTube. Sí mi. Yéṣe náà. Ẹ share program wa. Bó ṣe ń lọ, ẹ ti rí bó ṣe ń lọ, ẹ ṣàlì bó. Ẹ lọ subscribe sórí YouTube station wa. Rárá máa gébì. Sàdí àkíyàn ṣe bẹ́ẹ̀. Àwọn ọmọdé máa ń jó tìkẹ́. Ẹ ṣàlì bó ṣe Kódà bó ti mú nǹkan. ń lọ, ẹ ṣàlì bó ṣe ń lọ, ẹ ti rí bó ṣe ń Ọmọ 15 years old, ewu bó ṣe ń géèdì ọlọ́run ọba. lọ. Etí yóò ṣáàjì, ẹ ti rí bó ṣe ń lọ, orí yóò ṣáàjì. Níbo láyé ń lọ báyìí o? Àbá sọ pé ìbò lẹ́ṣàmù, ẹ ti rí bó ṣe ń lọ, ṣẹ bá sọ pé orí wa. Ṣé nítorí àlòjù náà ló jẹ́ kó máa géèdì? Lálẹ́ ń wò, ẹ ti rí bó ṣe ń lọ. Nǹkan tọ́mọ ìgbésẹ́yìn àtọ́jọ́ iwájú jọjọ́ orí ẹ̀ lọ. Ìkábọ̀ àwọn òbí ẹ̀ léèrè ń bolo ti rí. Ẹ ṣàlì bó ṣe ń lọ, ẹ ti rí bó ṣe ń lọ, ẹ ṣàlì bó ṣe ń lọ, ẹ ti rí bó ṣe ń lọ. Ojú yóò ṣàfọ̀, ẹ ti rí bó ṣe ń lọ. Mr. Tosin Oyètúnjí Aríyémẹsẹ̀ wọlé o, ẹ káàbọ̀. Welcome to the program. Ẹ kú mẹ̀dúlẹ́tọ̀. Ẹ̀bà àwọn èsì ni ẹ ti rí bó ṣe ń lọ. Ṣẹ bá sọ pé orí wa, ẹ ti rí bó Wọ́n níbi tágbàlagbà bá wà lọ́mọdé ó bá. ẹ ti rí bó ṣe ń lọ. Bóyá díẹ̀ náà ní tọ́mọ 15 years old fi ń géèdì. Ẹ̀yin òbí ẹ̀yẹ ọmọ yín wò. Ẹ máa bẹ̀ wọ́n wò kẹwọ́n tí wọ́n ń ṣe. Ọmọ mi iná ni nígboro. Ṣùgbọ́n àwọn òbí ẹ̀ ò mọ nǹkan kan tó ń lọ. Wọ́n ní ìgboro ti dùn. Ìgboro ti rẹ́rìn lọ. Ẹ̀rí nǹkan ní. Iná ni ìgboro. Kó lọ́nà kan máa lù ọ́ ń gbò. Ìgboro ti dùn gan, ìgboro ti dùn gan, ìgboro ti dùn gan, ìgboro ti dùn gan, ó ti dùn gan, ó wà gángan. Ọmọ mi ṣe ní ẹsẹ̀ ìgboro ti dùn gan, ṣe ṣe. Ilé iṣẹ́ náà láti ń da jẹ̀dí sáyà. Ọmọ mi mò ń fẹ́ bẹ́ẹ̀. Ìdílé ilé ìta fi ń sọ fún yín pé ẹ pè wá lórí aago wa. Kàkà kí n fọ́ ọlọ́pàá mú Jẹ̀dí gbogbo ẹ̀ ló wà nílé iṣẹ́ yìí. mi fún ẹ. Ìgboro ti dùn gan, 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 ó ti dùn gan fáwọn tèmi. Ẹ̀yin tí mi ò láǹfààní àti kíkàbọ̀ sórí ètò mi ẹ má bínú o. Màmá sẹ́ndì kọ́mẹ́ǹtì sí yín. Ṣàgbà Sàdí àkílẹ̀ ń ṣe. Ìwà lè fàyà lọ. Ṣé yẹ kó máa fa sìgá lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ? Ayáyá. Tó bá dọ̀la tọmọ ẹ bá yàwọ́ mọ́ ọ lọ́wọ́ kì í ṣẹjọ́ rẹ. Ọ̀dọ́ ìṣe ìwà lè fàyà Ìwọ ló fi ṣẹ́lẹ̀ lọ́wọ́ o. lọ. Irú òbí wo ni wọ́n jẹ́? Tí wọ́n bá lè fàyà. Irú ìyàwó ni wọ́n ń ṣe? Èmi gangan lè làdójó. Èmi gangan Má jẹ́ kí wọ́n kọ́ ọmọ rẹ wá bá ọ nílé láti tà. lè làdójó. Àdójó ìsìlìsì ló yá o. Ìsì bèbí, ìsì bèbí, ìsì bèbí, ìsì bèbí. Torí ọ̀la ń pa bọ́lẹ́tì rẹ̀. Alájọ bẹ́ẹ̀ pa bọ́lẹ́tì rẹ̀. Ẹ má ṣì í dìlẹ̀. Ọjọ́ Nǹkan tí wọ́n mẹ́rin yẹn pé ẹ pa bọ́nẹ́ẹ̀tì ni. Yé wo mínísíkẹ̀tì. tó bá tà lóòótọ́, tó bá mọ̀ plantation lọ́jọ́, Ìwọ ní tẹ́tẹ́. tó tún mọ̀ tún ṣúwọ́ lọ́jọ́. Pa bọ́nẹ́ẹ̀tì di aláàjì òfẹ́. Lórí 1 to 9. Má sì ṣọ́ọ̀bù lẹ̀ lọ́fẹ̀ẹ́ fara ta o. Ṣeré rárá. Owó làlájì kólé lórí. Ẹ kò ní fi lóòótọ́. Ẹ Kò ní fi lóòótọ́. Ṣeré rárá. Apá kan sọ pé ká má tà lóòótọ́. láìpẹ́ láàjìnà Apá kejì òun sọ wípé lóòótọ́. màá gbé dàrẹ́tọ̀ wá sórí ètò mi ẹ̀kọ́ yànjú níbí. Mi ò ní tí ìdárúkọ ẹ fẹ́ mọ orúkọ ẹ ẹ sì sùúrù Èyí lóòótọ́ wẹ̀. ẹ gbọ́ mi sùúrù jẹ.
ẹni ń fẹ́ pàwẹ́tẹ́. ẹ nídìí àti kánjú. tó ń fẹ́ bí káṣẹ. ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mú owó náà ni. tó fẹ́ kú rẹ̀. àgbẹ̀ wá sórí ètò àbílẹ̀rì àwọn àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. tí ó jalè kíra wá. láìpẹ́ láì jìnnà inú oṣù tuntun tá a fẹ́ wọ̀nyí náà ni. jalè kíra wá. mo mọ̀ pé ẹ̀ lè wéètì. jalè kíra wá. dàrẹ́tọ̀ ni òṣèré orí ìtàgé. ló máa wọ nílé ọlọ́ọ̀nà kó ká tẹ́tẹ́. látòdìdí New Jersey lọ́nà yẹn ni mo ti fẹ́ gbé wọn wá sórí ètò. mú àtàtà ìbọn. ló máa wọ nílé ọlọ́ọ̀nà kó ká tẹ́tẹ́. mo mọ̀ pé ẹ̀ lè wéètì. Daddy, táwọn boys bá ń jó, táwọn boys bá ń jó. Daddy, táwọn boys bá ń jó. ìwọ́n tó bá mọ iye orin ìwé yẹ kó o ti máa jó ibi tó wà. Mọ́mí, táwọn girls bá ń jó. àwọn gẹ̀ẹ́sì bá ń jó ìyẹn burú jù àwọn bọ́ìsì lọ. Táwọn girls bá ń jó. ṣùgbọ́n àwọn bọ́ìsì náà ò fẹ́ gbà. Sórí ọmọ òun kẹ́yìn náà má ṣe gbà ẹ̀ bọ́ sí gbàgbà. arúgbó ẹ̀yin náà má ṣe gbà ẹ bọ́ sí gbangba ẹ wà bẹ́ẹ̀. Kọ́ máa jẹ́ yín máa yé kẹ́yìn náà má ṣe gbà. ẹ má ṣe bí arúgbó nìyẹn o. Máa jẹ́ yín máa yé kẹ́yìn náà ẹ má jẹ́ wọ́n jẹ yín máa yẹn. sí gbàgbà ẹ̀ bọ́ sí. ẹ̀yin náà bọ́ sí gbangba nǹkan ń bẹ lẹ́yìn. ẹ̀rù ń bẹ lẹ́yìn kò lè. Oya oya ṣe bá wẹ́ ló kù sí òdò balẹ̀jọ́. ọwọ́ ẹ ló kù sí tó o bá lè jó. challenges eléyìí. Hey! ẹ kú ìyànjú kílẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ṣe bá wẹ́ ló kù sí òdò balẹ̀jọ́. ọwọ́ ẹ ló kù sí tó o bá lè jó. Ara mọ̀ kàrún jò kí ló wà lọ́kàn ẹ̀? kàún lò. ìdílé eléyìí tí mo fi ń mẹ́tò ìwá Ìjọ lè bẹ̀ sí jẹ́ fún gbogbo àwọn tó ń ronú ni. bàrà wọ ìjẹ́ o. Ṣé wọ́n lọ sílùú Mẹ́kà ni? Àbí wọ́n lọ Jerusalem ni mo lọ? ẹlòmíì ò mẹ́ni tó ń jábàá sòbésèrè papa worldwide. Adé ìdílé eléyìí fi wú kan lára àwọn àwo orin wọn jáde. nítorí ẹ̀yin olólùfẹ́ wa ni lórí ètò ẹ̀kọ́ ìyànjú. aláṣọ bàjẹ́. Bàbá ní òun bá ti dé. Owó ní ìdáṣà mọ́. Owó ní ìdàlújọ́ mọ́. kò mẹ́ Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Wàhálà ìrọ̀ ni. Àti mọ́ bí ọ̀tẹ̀ tí wá. àǹfààní wà láti ṣe àwọn ètò wa. Owó àlùjọ. Nínú owó àṣà o. Láti gbówó lọ sí Mẹ́kà. ọwọ́ wa ti kún Ọ̀nà Jerusalem. Ẹ má dáṣẹ́ pọ̀ mi. ṣùgbọ́n títorí yín Ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní iṣẹ́. a ní ó di dandan a gbọ́dọ̀ ṣe ètò yìí náà. Oníjábọ̀ lórí yìí. Kọ́lọ̀ máa mọ̀ sí. Ẹ má fẹ́ mi. Mr. Dixon Ariyimu, welcome to my program Láti àkọ́dé. Ó jẹ́ sọ fún ọ. from Dayo Agboola Radio TV station. Aláṣà yìí ti ń bá. Alálùjọ ìyapa. Kẹ́ máa fẹ́ mi. Bàbá orí jẹ́. Mr. Dixon Ológbòdì, welcome. báwo ni dé yín o. láìpẹ́ láì jìnnà a máa di worldwide. tá a bá láǹfààní àti wà nílé agodo kó jẹ́ orí ìrìn la wà ẹ máa wò wá kedere. kì í ṣe fíntírì kí o. ọlọ́run ló ràn wá lọ́wọ́ débẹ̀. ọlọ́run ló ń lo Dayọ̀ Agboola. sọ́kẹ̀ ń lè má jẹ́ káwọn èèyàn máa tàn wọ́n jẹ. ìwọ ọkùnrin òun wá bẹ́ǹsì. ìwọ tó ń ṣèdí mú skẹ́lẹ́. àwọn ará
arákùnrin sí wọ́n ń tàn ọ́ jẹ ni o tó bá fi lè wọ́dọ̀ bẹ́ǹsì bẹ̀rẹ̀ lọ́lẹ̀ tẹ̀sí bá ti tutù wọn lágbárí má lọ sí ṣọ́ọ̀bù lẹ̀ fún ọ èsì wọn kàn fẹ́ fi tú ọ jẹ. ẹ̀yin òbí ẹ̀ tọ́mọ yín. àlùjọ ń bẹ ń lẹ̀. wọ́n ṣe bí kóòkì là ń dá àyà. jẹ́ dígídí ni ọ̀pá ẹ̀yìn tó le koko. ìyẹn ò lé iṣẹ́ yìí náà ní wá. ọmọdé ìgbésùnmọ́ ni. o ò lè gbógi wá láyé kó o tún máa gbógi lọ. mo ní láti rọ̀ fógi rẹ. ẹ̀mọ́ tí mo mí. lókèmí àti wọ́nàwọ́n. kò bọ́ síbò kò gbógi lọ láyéláyé. I'm a smart guy. That's what my friend called me, a smart guy. So o lè gbógi wá kò gbógi lọ láyéláyé. Dúró pa. àgbàdo àníyẹn tẹ bá fẹ́ pọnmi ní kànga ẹ máa wá dòrò orí ni. so ìdí ẹ̀ tí mo fi sọ wípé gbogbo orí ayé wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé òwà wà rí o. ẹ ṣàmì kẹ́kà mi àdúrà jẹ. olórin yìí ń sọ̀rọ̀ ọ̀dọ́mọdé olórin ó ti dàgbàlagbà ń sìn. pàápàá. Papa worldwide. Ẹ̀kọ́ ìjọ látàárọ̀ sí òrẹ́ra. Bẹ́ẹ̀ ṣe ń lọ ilé ẹ̀wá nǹkan tútù. Ọdún Adékọ́lá sọ wípé ó rẹ̀wọ̀n jù ní. Ẹ̀rí nǹkan ní ọdún Adékọ́dá onísọ̀nù. Sínà tutù wọn pẹ̀lú. Olórẹ̀yìn gan ó rẹ̀yìn jù. Oògùn ẹ̀jẹ̀ tó dáa tó sí. Oògùn ẹ̀jẹ̀ tó le koko. Ṣé wọ́n fẹ́ gbá kaná? Mílíkì àti mọ̀tínà. Ẹ̀dá papọ̀ kẹ́ mẹ́ẹ̀sì. Bóyá lẹ́gẹ̀ ń kọ́ ọmọ bọ̀ wá. Ó ń fúnni lóògùn ẹ̀jẹ̀. Ọmọ bọ̀ wá. Ilé Jámánì ọmọ bọ̀ wá. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Ilé Malaysia ọmọ bọ̀ wá. Ilé Canada ọmọ bọ̀ wá. Ilé Belgium ọmọ bọ̀ wá. Ògbóore ọmọ bọ̀ wá. Ilé Naija. Mr. Muhyiddin Adékúnlé. Mọ̀nù ọmọ bọ̀ wá. Ìjàlọ́ tó fi kí ọmọ bọ̀ wá. Mr. Ayankunle. Ìmú tó kù ní ọmọ bọ̀ wá. Welcome to the program. Ẹ kú mi Juliet. Ọmọ bọ̀ wá. Ilé Dasco ọmọ bọ̀ wá. Akínọlá ọmọ bọ̀ wá. Kábíyèsí Èsèlú ọba Akíntúndé. Kábíyèsí rẹ o. Ojúlé ọba Akíntúndé. Akíntúndé ẹbí Eliza. Èsèlú. Kábíyèsí bàbá Ráfẹ́lì mi. Bàbá ti ṣe ju adé. Bàbá tàyàn mọ́ ní kádàrá o. Èsèlú lókun stéètì. Ọkọ̀ tó lórí Mojísọ́lá. Ọkọ̀ tó lórí Dáyàtú mi. Ọlọ́run ẹ̀mí kan bí mo ṣe ń ṣètò ló ń tẹ̀wọ̀ ránṣẹ́ sí mi. Ìyá ọlọ́jà. Oníṣètò ni mò ń ṣe àbí mò ń jójú ọmọ lóòkù. Kábíyèsí ẹ̀ bàbá mi. Ọkọ̀ tó lórí fún mi láyọ̀ mi yá. Mo fẹ́ bọ̀ sórí rẹ̀ ń sọ. Adùn ní Amẹ́ríkà náà.
torí tiyín náà dé. Ẹ̀yin obìnrin ní ìdí àti máa ṣe wàhálà. Èròjà lè dáná oúnjẹ tẹ́ fẹ́ ṣe fún bàbá, ẹ̀fọ́ rírò, omi ọbẹ̀, ẹja kíká tó máa mú tayó, ẹja borí, pọ̀nmọ́ gidi tó máa wọnú ẹ̀gúsí lọ. Ọ̀dọ̀ aya bàbá ló ń ta ló wà nínú ilé iṣẹ́ iná ni. Tó o bá ti fẹ́ kọ́kọ́ rí owó ta, o ní láti wá síbí láti wá kó gbogbo àwọn èròjà náà. Ìyá àyọkà ńlẹ̀ kò ti gbé ọ sáyé o. Ìkéde tẹ̀ sanwó fún. Tẹ́ ẹ bá fẹsẹ̀ kọ wáyà, ẹ gbóòórùn ẹ̀fọ́ rírò. Tẹ́ bá dẹ̀ fẹsẹ̀ kọ wáyà, gbogbo wáyà ló wà lẹ́ẹ̀lẹ́ bí ọlọ́mọdé àkànmọ́ náà. Ó dàbí ìgbà pé kàná fẹ́ ṣe fún wa ni kò ń ṣèkà torí tiyín náà ni. Gbogbo wáyà tó wà lẹ́ẹ̀lẹ́ bí kò ṣeé kà. Orí kẹ̀lẹ́ máa gbọ́ wa kedere náà ni. Àbáàsì Àkàndé tó lóye jẹ́wọ́ lóye láàyè ara tiẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, tẹ́ ẹ bá fẹsẹ̀ kọ wáyà, ilẹ̀ tẹ́ bá ń lọ báyìí, inú apẹ́ ẹ̀fọ́ lẹ́lọ́ fún yóngún. Ọlọ́sàn náà wà. Wọ́n tó bá mojú lẹ̀ wò lè wọ bí. Àǹfààní wà, wọ́n ń ṣe delivery. Ẹja kíká, pọ̀nmọ́ gbígbẹ, pọ̀nmọ́ rírọ̀ náà wà yìí tó ti sóòkì, jẹ̀dí. Lọ́bi iṣẹ́ mi wá fẹ́ sáré yà yìí bí ń pa ọ́. Wọ́n máa bẹ̀ wá ẹ̀fọ́ àti ẹ̀bà tútù. Ìkéde tẹ̀ sanwó fún ìyá àyọkà, àjà bàbá ló ń tà. Ẹ kú ìyànjú látàárọ̀ wa àbáyé lébùlẹ̀ wa. Bàbá nìkan lè dá sí. Àpẹ́yìn náà bàjẹ́ lọ ní látàárọ̀ ẹ̀ lẹ́ńbẹ̀. Àlùjọ lélẹ́yìn. Mr. Adédọ̀tun Elijah Akínjọ Akínyìn ẹ káàbọ̀ sórí ètò. Àwọn dádídádì nìyẹn. Ọlọ́run ń lò wọ́n gangan nínú ìjọ wọn. Welcome to the program. Orí ètò ẹ̀kọ́ ìyànjú. Èmi ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n àwọn kan, dádì àwọn kan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí, ẹ̀mí orúkọ mi. Aago mẹ́rin gẹ́gẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ lẹ́ẹ̀pa mi kedere lórí ètò. Ìbéèrè kan ni mo fẹ́ bi wá. Ẹ kọ̀wé ránṣẹ́ sí wa lórí Facebook. Ìkan tẹ̀yìn bá lérò, ìkan tẹ̀ bá rò. Bàbá rẹ̀ lówó ní kọ̀rọ̀ ṣùgbọ́n òun pé bàbá rẹ̀ lówó, ìyá dẹ̀ ń jí ọ gidi. Bàbá rẹ̀ wá ṣàìsàn.
ó wà nílé ìwòsàn èmi ti fẹ́ bọ́ lára ẹ̀. ní ilé ìwé ẹ̀ wọ́n ti lé ọ jáde tó rọ́ọ̀lù owó ilé ìwòsàn. ẹ̀mí tín ló kù lára chief. ìmọ̀ràn ní nǹkan tí wọ́n bá lérò ẹ jẹ́ ká gbọ́. Mr. Sunday Olúwaṣeun, welcome to the program. Ibikíbi tẹ́ ẹ ti ń wò mí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ fi ń wò mí ò ní dì. Ọmọ aráyé ò ní gbági mọ́ yín létí o. Gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́rọ̀ mi wò. Mo fẹ́ ká kọ́gbọ́n ni. Ẹ̀kọ́ òyìnjú. Kí lẹ̀ ń dá sàyà? Wọ́n ò ṣe gbọ́ mi lẹ́kọ̀ọ́ wẹ́ni sí tó dáa. Àbẹ̀rẹ̀ mi máa tẹ̀síkò fi máa lù lẹ́gbẹ̀ẹ́ kan. Sọ fún ìyá ìkó wa ẹran díndín kó ṣe àtàṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́. Pẹ̀pẹ̀ súùpù ẹja odò. Kí wọ́n ṣe kó ń mú rẹ bolẹ̀. Àlá àlàáfíà lẹ máa lá. Àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé tó o bá jẹ tó o dẹ̀ lọ sùn wà lálà àlàáfíà. O ò ní lálà pé wọ́n ń nà ọ́ lójú oorun. O ò ní lálà pé gún lé ọ. Mo ń tẹ̀síwájú ìtàn mi. Wọ́n ti lé ọ kúrò nílé ìwé. Ẹ̀bí tí ń lókù lára bàbá. Kẹ́mi bàbá ó bọ́ lọ ọ̀sìpítù. Òwò adé ọ̀sìpítù. Bàbá ní ọmọ mi wá ń bì. Jẹ́ ń sọ̀rọ̀ àsọ káìtì ọ̀ létí. Bàbá ní ọmọ mi. Mo ní owó síbì kan. Òwò àjọṣe àyè rẹ̀ ó gbé tílẹ̀ dáadáa tó ń fẹ́ gbọ́. Ọmọ mi. Ọmọ mi. Ọmọ mi. Ẹ̀mí ló mọ̀ pé ẹ̀mẹ́ta ní bá mi. Mo mọ̀ pé ìrìn tí ẹ fẹ́ gbọ́. Chief wa sọ wípé mo ní $100 million. Sí ibi ẹ̀mí kan lọ lára chief ni kí ni wọ́n ṣe láti fi lè lókèétì ibi tó wọ́n yẹn wà. Ẹ lè kọ̀wé ránṣẹ́ sí wa nǹkan tó o bá lérò. Send wa ní comment àbí kẹ́ send wa ní message. Àbí ká ní rònú yín. Àǹfààní wà fún gbogbo èèyàn láti wá máa ṣètò mi. Ọmọ tí tọ́lọ́ fún àmọ́jọ ní Zambik, aláṣẹ sọ́ọ́lẹ́gùn bọ́tò jẹ́ tó bẹ̀ ní Ìlọrin. Ọkọ̀ tẹ̀lé mọ́tàlárì tó ṣe òkú. Ọkọ̀ táyé lòlò. Gbogbo ẹ̀yin tẹ̀wọ̀n ló ní ẹṣẹ́ o. Àwọn olólùfẹ́ wa nìyẹn wọn ò lè ṣe ká má pàdé wa lórí ètò. Ẹ kú òyìnjú. Ẹ kú ọ̀rọ̀ ajé látàárọ̀. Ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn. Ẹ kú àtàárọ̀. Ẹ kú. Ẹ káàbọ̀. Ẹ rè wá. Ìyàmú fún. Àwọn ọmọdé máa ń jó tẹ̀. Ẹ ń wò pé bò mo ṣe rí wọn. Ẹ̀yẹn fìyẹn lẹ̀. Ìyànjú àtàwàdà ládàpọ̀. Ẹ bẹ́ ṣe máa wò mí rè lórí ètò ní gbogbo ìgbà láago 4:30. Ètò pọ̀ tá à ń ṣe lórí ètò.
ẹ̀yin dà ẹ̀jẹ̀ ń rí yín náà. ẹ̀yà ara yìí lọ́pọ̀lọ́ talẹ̀ fẹ́ máa gbé mú sí talẹ̀ fẹ́ máa ṣe mú sí ṣé kì í ṣe. ẹ máa go bàbá ló ń ta ẹ pè wọ́n sórí aago wọn. bọ́dà tó bọ́dà la. ó yẹ fẹ́ polówó ọjà rẹ̀ aṣọ àkàrà lẹ́ńtà bóyá télọ̀ ní ẹ wá sórí ètò wa ṣé kì í sọ̀rọ̀ bá. àgbóyin sáyé ẹ má sọ mi. ẹ dúpẹ́ lọ́wọ́ wa tó bá dọ̀la kẹ́kẹ́ kì í sọ̀rọ̀ bá mo nílò kóso. tàbá gbóyin sáyé tán ẹ má gbàgbé wa o torí pé ẹnìkan ń jẹ kí lè fẹ́. ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ má sọ mi lòdì àìlè sọ̀rọ̀ dàṣáká tí bá lẹ́wọ̀n lójó tó sọ fún ìyàwó ẹ̀gbẹ́ mi tó bá mi ṣù sí ibẹ̀. ẹ bẹ́ ṣe máa wò mí rìn láago 4:00 ní gbogbo ọjọ́ Thursday alẹ́ bá fi mú un gbé ta. lẹ́yìn ìgbà tá a bá darí tìbí iṣẹ́ dé nìyẹn o ẹ kì í sọ̀rọ̀ bá mo nílò. lórí ètò ẹkú ìyànjú. ẹni tó jẹ́ kẹ́ ẹ máa wò mí kedere ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mọ owó náà ni ẹni tẹ́ ẹ ń bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà àwọn ni wọ́n lọ gbogbo wáyà pọ̀ orúkọ rẹ̀ náà lẹ̀ Dayọ̀ Agboola ẹ lè má mọ orúkọ yẹn ṣùgbọ́n bàbá ló ń ta everywhere ní gbogbo Maryland àwọn nìkan ṣoṣo náà wọ́n ti ń ṣe DJ náà ń kọrin bẹ́ẹ̀ ni wọ́n ń ṣẹ̀fẹ̀ ẹ̀tì mẹ́ni tí mò ń sọ bàbá ló ń ta lórí ètò ẹ máa gbọ́ mi dáadáa. tó bá dẹ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ afẹ́lẹ́ ìkíra wa wípé ó dàbọ̀. ṣẹ́tìrì yóò ṣẹ́tìrì ṣẹ́tìrì yóò ṣẹ́tìrì ṣẹ́tìrì gbẹ́tẹ̀mí